Hello, ẹ̀yin èèyàn mi. A kú bójú ọjọ́ ṣe rí o. A kú gbogbo ibikíbi tẹ wà. Bójú ọ̀sán ni, bójú alẹ́, bó jẹ́ àárọ̀, bó jẹ́ ìyálẹ́ta. Ẹ kú ìgbà gbogbo wa kí ẹ máa gbọ́ wa. Àbọ̀ Ọlọ́run á dájú. Wọ́n bá ní Ashley o, pé àwọn ọlọ́run ẹ̀ tó ń sìn láti ṣẹ àwọn ọlọ́run odò, ọlọ́run omi. Wọ́n ló lọ sódò, ó lóun fẹ́ lọ ṣe sacrifice ìrúbọ. Wọ́n ní bó ṣe dé ibẹ̀, ó ti gbogbo nǹkan tó ní kó fi ṣe ìrúbọ, wọ́n ti wá dé rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní sọ. Ó sọ gbogbo ẹ̀ clearly. Tó bá dẹ̀ dúdò, kó jù sódò. Àwọn odò á gbé lọ. Àwọn olórí odò wọ́n máa gbé lọ. Tí wọ́n á ti gbé lọ bẹ́ẹ̀ pé àdúrà ẹ ti gbà nìyẹn. Ètùtù ti gbà. Bó ṣe sọ allegedly. Wọ́n nígbà tó dẹ̀ dé bẹ́ẹ̀, ó dẹ̀ jù sódò. Nígbà tó ṣe gbogbo nǹkan tó ní kó ṣe, kó sọ gbogbo ẹ̀ fún. Wọ́n ní kíní yẹn dá padà pé wọ́n ò gbà. Ètùtù ò gbà. Ó bá padà. Wọ́n bá ní, kí ló dé tí ètùtù òun ò gbà? Gbogbo nǹkan tó ní kó òun ṣe sínú ẹ̀ lòun ti ṣe sínú ẹ̀. Torí nǹkan tó ṣe síbẹ̀ ni pé ó ní kí wọ́n bá wọn separate Kábíyèsí àti Queen Naomi. Pé tí wọ́n á ti separate pé kọ́kọ́ òun lè bá kí òun lè rí ọkọ òun fẹ́. Torí Naomi ò fẹ́ kí òun rí ọkọ òun fẹ́. Therefore, ó fẹ́ lọ ṣe ètùtù yẹn. Òun ló ṣe jù sódò. Wọ́n láwọn odò yẹn ò gbà. Àwọn olórí odò ò gbà. Wọ́n ní bó ṣe lóun fẹ́ lọ pokùnso, ó fẹ́ lọ kó sómi. Wọ́n ní bó ṣe kó sí omi nìyẹn. Ó pariwo. Àwọn tó wá ń wẹ̀ lódò, wọ́n rí pé ọmọbìnrin yìí pẹ̀lú bó ṣe ń ṣe yẹn kó dàbí pé ó fẹ́ lọ para ẹ̀ sínú odò. Bó ṣe lè mú nìyẹn, wọ́n gbé jáde. Kí ló lè ṣe ẹ́? Pé ó fẹ́ lọ para ẹ̀ nítorí kíni? Kí ló ń ṣe ẹ́? Ló bá ní kó fún òun lẹ̀ kó òun para òun. Kó òun kú dànù. Ó sàn jù kó òun wà láyé. Kí ló dé? Àwọn tóun ti gbẹ́kẹ̀lé, wọ́n tún bínú sóun. Gbogbo ètùtù tóun ṣe fún wọn, tóun spend owó iyebíye owó, wọ́n dà padà fún òun. Kí lòun ṣe? Pé torí ẹ ló ń ṣe ní kó òun kúkú kó sódò. Kódò kúkú máa gbé òun lọ. Torí ayé ìyà lòun wá. According to what a gbọ́. Wọ́n láwọn people yẹn wá sọ pé kì í ṣe kíkó sódò ni solution. Kí ni nǹkan tó ṣe? Wà á lọ wádìí nǹkan tó ṣe dáadáa. Lọ wádìí nǹkan tó ṣe dáadáa. Wọ́n á sọ fún ẹ. Ayé mi wà, kì í ṣe pé kíni. Pé lọ yẹra ẹ̀ wò ó lè jẹ́ pé ó ti mú wọn bínú. Pé kó lọ yẹra ẹ̀ wò. At the end of the day, wọ́n á ní kó túbọ̀ lọ, kó tọrọ ìdáríjì, kó bẹ̀ wọ́n. Níbi tí wọ́n á gbà. Wọ́n ní kó tún lọ. Ó wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀. Kó dáríjì òun, kó jọ́ òun, kó dáríjì òun. Òun ti ṣẹ̀ ọ́ lẹ́sẹ̀ lòun. Àìmọye ẹ̀ṣẹ̀ tóun ti ṣẹ̀. Pẹ́ṣẹ̀ òun, ó dàbí iyanrìn òkun, kó dáríjì òun. So wọ́n nígbà tó dẹ̀ ti ṣe gbogbo àdúrà yẹn ló bá padà. Wọ́n ní kó lọ prepare another one. Another ètùtù bó ṣe padà lọ prepare ètùtù míì. Bó ṣe dé, òun ti dé o. Ètùtù míì ìgbà tóun ti bẹ̀bẹ̀, òun ti mọ̀ pé àdúrà òun ti gbà. Wọ́n bá ní ẹ̀ pé kó jù sódò. Bó ṣe jù sódò. Wọ́n ní jújù sódò tó jù tẹ́lẹ̀ kejì tó jù sódò. Pé kíní yẹn gbé lọ. Wọ́n gbà kó padà sí mọ́, kó padà sí ọ̀dọ̀ Ashley mọ́. Wọ́n ti gbà. So ìgbà tó dẹ̀ gbà tán, inú ẹ̀ ti ń dùn. Wọ́n ní kò pẹ́ kó jìnnà bí wọ́n ò tí ì fún láńsà. Wọ́n ní ṣe ni ìyá odò. Wọ́n ní ìyá odò kan jáde sí i. Pé wá Ashley, ètùtù ẹ. Pé lóòótọ́ ó yẹ kó gbà. Pé ṣùgbọ́n máì tí guarantee o. Pé kò tí ì gbà tán because àwọn ní nǹkan kan táwọn rí ń bẹ̀. Kí ni nǹkan tí o fẹ́ ṣe gangan náà? Ló bá ṣàlàyé. Ọkọ òun, Naomi ni ló ń jẹ́. Ó fẹ́ gba ọkọ òun lọ́wọ́ òun.
kán bá òun separate àwọn méjèèjì kóun lè rí ilé wọ̀, kọ́kàn òun lè balẹ̀ nílé ọkọ òun. Therefore, àwọn èèyàn wọ́n ní ìyá Oòduà sọ fún pé kì í ṣe pé àwọn ò lè ṣe. Àwọn á lọ try gẹ́gẹ́ bó ṣe sọ. Pé táwọn bá ní kán ṣe, táwọn bá ṣe pé àwọn á fún ẹ lésì. Tó bá dẹ̀ di pé kíní yẹn ò lè ṣe é ṣe pé àwọn á fún ẹ lésì. Wọ́n ní ìyá Oòduà kẹ̀yìn sí. Pé lóòótọ́ pé ìyá Oòduà tún jáde. Pé ó tún kẹ̀yìn sí, ó tún kọjú sí pé wá Ashley pé lóòótọ́ ètùtù yẹn ó yẹ káwọn gbà. Nǹkan tó sọ, nǹkan tó béèrè yẹn pé ìyẹn náà máa le díẹ̀ o. Nítorí pé kábíyèsí tó ń sọ, ọ̀rẹ́ òun tímọ́tímọ́ ni nínú odò ní spiritual realm. Pé ó dẹ̀ dára sáwọn, àwọn ò lè ṣe ibi fún un. So torí ẹ̀, àwọn nǹkan tó bá sọ pé òun fẹ́, òun làwọn náà bá fẹ́. Àwọn ò lè bínú sí o, àwọn ò dẹ̀ lè sọ pé kò rí bẹ́ẹ̀. Àwọn ò dẹ̀ lè sọ pé àwọn ò ní ṣe. Àwọn ò dẹ̀ sọ pé àwọn máa ṣe. Pé ṣùgbọ́n Ashley pé ó máa lọ. Àwọn yìí ń ṣètò lọ́wọ́. Tó bá jẹ́, tí ètùtù bá gbà pé wàá mọ̀, tí ètùtù bá dé gbà, tó bá ṣe é ṣe fún àwọn, wàá náà á gbọ́. Because ẹni tí nǹkan tó mú wá yẹn pé ó lágbára díẹ̀. Kábíyèsí tó ń sọ, tó pè lọ́kọ ẹ̀, ó láwọn ò lè ṣe nǹkan tí ò dáa fún un. Nǹkan tó máa mú inú ẹ̀ dùn làwọn fẹ́ máa ṣe. But nǹkan tí ò mú inú ẹ̀ dùn pé àwọn láyé torí ọ̀rẹ́ àwọn ni, èèyàn wọn ni kíní kan. Pé àwọn ò fi gbogbo ara tí gbà, wọn ò tí ì fi gbogbo ara gbà pé àwọn yìí máa ṣètò. But ètùtù tó gbé padà pé ayé ṣiṣẹ́ lórí ẹ̀. Wọ́n ní bá Ashley ṣe rádaràda tó gbà tó padà nìyẹn. Ṣé mọ̀ pé Ọlọ́run tó tóbi là ń sìn. Ṣé mọ̀ pé wọ́n ní àdàbí ó jà ó jẹ̀pẹ̀. Torí gbogbo nǹkan tí Ashley kàn ní láyé láti máa ṣe bí. Rere máa jìnnà sírú àwọn èèyàn bẹ́ẹ̀ tí èèyàn wà nílé ayé yìí. Torí Bíbélì fi yé wa pé gbogbo nǹkan tí Ọlọ́run dá sílé ayé yìí pé dáradára ni. Ẹni tó dẹ̀ sọ pé òun fẹ́ ba nǹkan dáadáa tó Ọlọ́run ṣe sáyé yìí jẹ́, òun tàn wà nínú ewu ìdájọ́. Torí Ọlọ́run ti calculate Sátánì pé ẹni ègbé ni. Ẹni tó bá dẹ̀ ń tẹ̀lé Sátánì, ẹni ègbé náà ni. Kò sí nǹkan tí ó dára lára Sátánì tó lè fún èèyàn. Torí Ọlọ́run ti ṣépè fún ayé. Wọ́n ní Ọlọ́run ti ṣẹ́ ìpè, ó ti curse ayé pé báyìí ló máa rí fáyé. Ṣùgbọ́n àwọn tó bá ń ṣe tòun, wọn ò ní nípín nínú curse tí Ọlọ́run curse ayé. Nítorí Sátánì, ó sọ pé òun ló láyé. Pé kí Ọlọ́run kó mú ọ̀run ẹ̀ dání o. Ètò ayé yìí, òun á make sure pé òun á fi àwọn tó sọ pé àwọn fẹ́ sin Ọlọ́run, òun á fi wọn lákàlàkà. Torí ẹ ni Ọlọ́run fi gbogbo ara gba ẹni tó ń ṣe ti èṣù. Wọ́n lẹ́ni tó bá ń ṣe ti èṣù pé tó ń ṣe ti èṣù ni. So irú Ọlọ́run tí Naomi ń sìn, ó le díẹ̀. Ọlọ́run tí Ashley ń sìn, ó ga o. Ó le díẹ̀ kó tó lè rí ojú rere Ọlọ́run. Torí Ọlọ́run, òun àti Sátánì náà ń jàjàkadì. Ẹni tó bá sọ pé òun ni ó fẹ́ tẹ̀lé, tó bá tẹ̀lé Sátánì, ìyà ni o. Ṣùgbọ́n tó bá tẹ̀lé Ọlọ́run tó fi inú kan sin Ọlọ́run lótìítọ́ àti lódodo, ó máa jà fún wọn, máa gbèjẹ́. Torí ẹ̀, nǹkan tí Ọlọ́run bá ti dá, ó ti dá náà ni. Má bá iṣẹ́ Olúwa jẹ́. Má bá iṣẹ́ Ọlọ́run jẹ́. Kẹ́ni tó bá sọ pé òun fẹ́ bá iṣẹ́ Ọlọ́run jẹ́, tí ẹ ti bàjẹ́ ná, ó ń tọ̀ òun ti kú, wọn tí gbèsè ni. So ẹ̀yin èèyàn wa, fi ṣe kékeré o. Ni Ashley wá padà. Torí àwọn tó ń ṣe dáadáa máa tẹ̀lé wọn. Ṣùgbọ́n tó bá ń ṣe búburú, ègún tí Ọlọ́run gé fún ayé, ó máa tẹ̀lé ń tọ̀ wọ́n. Àfi ká má wulẹ̀ tẹ̀lé èṣù torí èṣù ó ti di ẹni ìkọ̀, ó ti di ẹni ègbé, ó ti di èèyàn búburú níwájú Ọlọ́run. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, kí ẹ bá mi like, kí ẹ bá mi subscribe. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Àánú Ọlọ́run á sì wà fún wa pẹ̀lú.
agbára láti máa sin Ọlọ́run lóòótọ́ àti lódodo. Ọlọ́run á fi jíǹkí wa. Jésù Olúwa wa. Amen. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.